bíbẹ̀ yìí là ń kára lé ẹ káàbọ̀ là ń kí ara òde ẹni tá àti rí pé ọjọ́ mẹ́ta là ń kí pé ẹ kú ọjọ́ mẹ́ta gbogbo èyí olùfẹ́ olúwa ṣe ọmọ àkànjí ẹ káàbọ̀ sórí ètò ó gbọ́ni tán reality show láti iléeṣẹ́ ó gbọ́ni tán media studio ibẹ̀ náà láti ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe lọ́la ẹ̀yin olùfẹ́ olúwa ṣe ọmọ àkànjí náà ni ẹ wò ó ẹ̀rọ tí mò ń sọ fún yín lọ ìtàn yìí ò kúkú jẹ́ tuntun gbogbo apátápátá láti mọ̀tọ̀ tá à ń sọ ọ́ bọ̀ ọ̀rọ̀ arábìnrin Adébímpé àti Káyọ̀dé ọkọ rẹ̀ àti bàbá ìyàwó tó jẹ́ bàbá Adébímpé ẹ farabalẹ̀ kẹ́ máa bọ̀ wá gbẹ́tò yìí lọ gbogbo ara ti mọ̀ wípé ọmọ yìí kì í ṣe wípé bóyá ó kú kò kú àlá ló ńlá pò ń kú eléyìí tó túmọ̀ sí wípé kì í ṣe pé ó kú o àlá ló ńlá o torí pé ó fẹ́ lọ ṣẹ́yún ọkọ rẹ̀ sọ wípé ọmọ tá a bí ọmọ yìí sì kéré ó ti kàwé tóun ò tí ì ríṣẹ́ èmi gan kàwé tóun ò tí ì ríṣẹ́ iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe nílé iléèwé aládàáni kan èló gangan sálárì mi táwa mọ̀ tọmọ méjì iṣẹ́ tó rí nípasẹ̀ oyún tó ń wọ́rì ẹ̀ ò lè lọ bí iṣẹ́ mọ́ ìyàwó mi ṣẹ́yún yìí òun náà sì gbà kódà wọ́n ti débi tó ti fẹ́ ṣẹ́yún yìí ìgbà tára rẹ̀ ò gbé mọ́ ló wálé padà ọkọ rẹ̀ sì tún bá a sọ̀rọ̀ olólùfẹ́ mi jọba ń ṣẹ́yún yìí ṣé ẹ mọ̀ wípé ó ti fẹ́ gbà ó tó bá dàrọ ọjọ́ kejì o ọkọ mi èmi àti òjò lọ síbẹ̀ máa lọ ṣẹ́yún ọ̀hún àmọ́ oorun tí ó sùn tí ó jí ló lálàá wípé òun kú eléyìí tó fà á tó fi rò wípé mi ò ṣẹ́yún mọ́ àìmọ́ wàá ṣẹ́yún wọn mọ́ ọmọ kan wà lọ́wọ́ wọn kò tí ì pọmọ ọdún kan ààbọ̀ oyún ti pósù mẹ́fà nínú eléyìí wá fà á kí ìyá àwọn wá di dọ́bùdọ́bù owó tó yẹ kí wọ́n lọ fi ṣẹ́yún ó ti fi oúnjẹ sílẹ̀ ṣe é mọ̀ pé ní owó oṣù arákùnrin yìí ló ti gbà nígbà tó sùn parí wọn ò rówó kankan gbà ju wọn bá péré sí owó tó kù ó ti gba 15,000 wọ́n dẹ̀ fún 15,000 salary tó kù kí ló fẹ́ fi ṣe ìyàwó ló wà nínú oyún yìí ẹ wò ó ọmọkùnrin yìí ṣáà ń bá gbogbo kádàrá rẹ̀ yìí lọ báyìí àti jẹ́ wá dogun ìyàwó mú wọn lẹ́rù bí ẹ̀gbẹ́ iṣu wọn ò sì fẹ́ sọ fáwọn ẹbí wọn pé nǹkan báyìí ń ṣe wọ́n bí Káyọ̀dé bá tiẹ̀ ní kò ń sọ fáwọn ẹbí tiẹ̀ ẹbí Káyọ̀dé ò lówó lọ́wọ́ dípò pé wọn ò ṣe bẹ́ẹ̀ ó gbẹ̀nu tán bó ṣe bẹ̀rẹ̀ sí ń jẹ ìyá wọn bí ẹni tó ń jẹṣu nínú o tó jẹ́ wípé tàárọ̀ ò bá tọ̀sán tọ̀sán ò bá talẹ́ tó bá tiẹ̀ ń ṣe 101 wọ́n mọ̀ fi tọ̀sán gbé tàárọ̀ wọ́n fi tàárọ̀ gbé tọ̀sán àmọ́ o eléyìí ò rí bẹ́ẹ̀ o torí pé kò sówó lọ́wọ́ wọn kò sí òdẹ mọ́ kò tọ́ ẹ̀gbọ́n Bọ́lá ló fẹ́ ṣe nǹkan jọ́ kan Bọ́lá yẹn òun jẹ́ bíi mọ̀lẹ́bí sí àwọn Káyọ̀dé ó wá ní kóun wá gbàsọ wá fún àwọn Káyọ̀dé nílé nígbà tó débẹ̀ bọ̀dá mi Káyọ̀dé ẹ̀gbọ́n mi ló fẹ́ ṣe nǹkan ṣe mọ̀ pójú máa ń ti òun ó wá ní kí ibóun gbàsọ wá Káyọ̀dé ní gbélé àárá ìmọ̀ sẹ́ǹdì owó sí yín kò fẹ́ kó wọ̀n wípé nǹkan báyìí ṣe òun ò lówó lọ́wọ́ kò fẹ́ tó àṣírí ara ẹ̀ síta àǹtí Ṣeun ló bá gba aṣọ yìí ọjọ́ kìíní ọjọ́ kejì Bọ́lá ń pè é ló ṣé bí ẹ sọ wípé ẹ máa sẹ́ǹdì owó ni ẹ sẹ́ǹdì wọ́n fẹ́ lọ fún ìraṣọ míì ni mo rí pé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kí n gbé wá fún yín àǹtí mi tó fẹ́ ṣe nǹkan tí ń sọ̀rọ̀ ó ní màá sẹ́ǹdì ẹ̀ sí ẹ má wọ̀rí sálárì mi ò tí ì dé ni lẹ́ni on the 5 dẹ̀ tí ì gba sálárì ẹ wò ó ẹ mọ̀ ṣeré irú ẹ sọ nǹkan míì ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kejì àǹtí Ṣeun wọn ò rówó aṣọ yìí san ṣé ẹ mọ̀ pé Bọ́lá ló yúùsù mọ́ Káyọ̀dé ẹ̀gbọ́n Bọ́lá tó fẹ́ ṣe nǹkan kò yúùsù mọ́ Káyọ̀dé ẹ̀gbọ́n Bọ́lá bá wálé àwọn Káyọ̀dé ó wà kàn nígbà tó débẹ̀ ìyàwó ẹ̀ ló bá ní olórí burúkú ọkọ ẹ̀ gbaṣọ wedding mi kò sanwó ṣé mo kó bá ni ìgbà tẹ́ ṣe wedding tí ṣé mi ò sanwó ni ṣé mi ìraṣọ mi ìsanwó aṣọ ni irú nonsense wo nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí ń bá
ìyàwó Káyọ̀dé jà tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú kò gbà kò gbé ó gbaṣọ lọ lọ́wọ́ wọn irú ìwọ̀sí wo leléyìí eléyìí bí ìyàwó Káyọ̀dé nù ní Adébímpé ó gbọ́dọ̀ bàbá rẹ̀ lọ. Dádì mi ìwọ̀sí ń ta ilé wa pípọ̀ jù ọkọ òun ò lówó lọ́wọ́ kò sí nǹkan kan lọ́wọ́ àwọn kódà bẹ́ẹ̀ ṣe ń wò òun yìí ebi ló ń pa òun ebi ń pa ẹ́kẹ̀ ó ṣe wá rí báyìí kí ló ṣe é dádì mi àní mo lóyún olóyún lọ́mọ àwa fẹ́ ṣẹ́yún báyìí ló ṣẹlẹ̀ ẹlẹ́dàá mi ò láti kékeré ń sọ pé ò gbọ́dọ̀ ṣẹ́yún wọ́n ní nǹkan bí nǹkan ara rẹ gbọ́dọ̀ jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ máa protect ni pé ò gbọ́dọ̀ ṣẹ́ oyún wọ́n fẹ́ ṣẹ́yún ìwọ ọmọ yìí irú ọ̀rọ̀ wo rèé ká ní wípé o ò lálàá burúkú yìí ẹ máa ṣẹ́yún yìí ó wàá kú ọlọ́run má sọ mí di àgàn ọjọ́ alẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbóhùn mi ọlọ́run ò ní sọ yín di àgàn ọjọ́ alẹ́ àmọ́ ká tó máa bẹ́tò yìí lọ ẹ gbójú ayọ̀ sókè kẹwo tó wà lọ́wọ́ mi láti iléeṣẹ́ Olúwaṣeun Apps ni ẹ wò ó bóyá ìwọ tiẹ̀ wá ní stroke ni partial stroke ni rheumatism ni arthritis ni wo nǹkan tó nílò rẹ̀ ó ní bó ṣe lò ó sórí tọwọ́ mi yìí ó wà fún òmò fi mu ògì ni ó bu díẹ̀ sínú ògì ó fi mú tó bá ti pògì yẹn tán wàá bù sínú ògì yẹn wàá jẹ́ kógì yẹn kó lọ́wọ́rọ́ ni má jẹ́ kógì yẹn gbóná jù o kó o bá ju ẹ láyà nítorí ọ́sà ó wàá fi mú tó bá ti mú ẹ gbogbo tó wà lágọ̀ọ́ ara rẹ ibikíbi táwọn ọ̀ká yẹn lè wọ́ sí yóò bẹ̀ ṣe kí ni wàá yà mọ́gbẹ́ wàá tọ̀ mọ́tọ̀ ṣẹ́rí tọwọ́ mi ointment ni wàá máa fi léyìí màsáàjì ẹ̀ bóyá owó tiẹ̀ ti wá rí kọdọrọ àbí gbogbo ara ló máa ń ro ìwọ wò ṣàmú díẹ̀ lára kìíní kó o máa fi pa gbogbo ibikíbi tó bá ti ara bá ti ń ru ẹ́ pẹ̀lú ọ̀sẹ̀ lọ́wọ́ Elédùmarè wò ó ìlera yóò dé bẹ́ẹ̀ sì ni gbogbo àìsàn yóò lọ. Ẹ káàbọ̀ padà sórí ètò Ògbẹ́nutọ́ reality show. Bàbá rẹ̀ ṣáà ní kò sí wàhálà ń bẹ̀ bàbá fún wọn lówó sọ fọ́kọ rẹ̀ kó wá rí mi ó lóun ti gbọ́ nígbà tó délé kọ́kọ́ rẹ̀ tó dé láti ibi iṣẹ́ òun náà ti délé tó rọ́kọ rẹ̀ sọ fún pé ìyàwó mi ṣèlérí pé òní jẹ́ káwọn ẹbí rẹ̀ mọ̀ pé yàbá yìí ń jẹ wá ó sì ṣèlérí àmọ́ nítorí ẹni tó wá sọ̀rọ̀ sí wọn tó wá bú wọn ó jẹ́ kó lọ́dọ̀ bàbá rẹ̀ sì fún lówó nígbà tó délé ó ti dáná lẹ̀dọ́kọ ìyàwó mi ó máa ń gbóòórùn ọbẹ̀ aládùúdùn nínú ilé wa ta ló lọ bèélè àwa náà kúkú ni gbolo ti rówó dádì máa ní o kódà mi ò tiẹ̀ pé àwọn náà pè mí wọ́n wá sẹ́ǹdì owó sí mi wọ́n ní àárọ̀ àwọn sọ mí ìwọ àti dádì ẹ̀ ṣáá òkè o àbó lọ síbẹ̀ ni mi ò lọ o nínú ẹyin ojú rẹ̀ rọ́ wà ń bẹ̀ rárá o sọ máa ń kọrọ́ sínú ẹyin ojú ni mi ò lọ bẹ̀ o dádì ló pè mí ó ṣàwọn pé dádì máa ń pè mí dádì ò bá ti rí mi kí n pè wọ́n mi ì dẹ̀ ní kírẹ́dìtì ni dádì ló pè mí òkè kò sí wàhálà ń bẹ̀ mi ò fẹ́ kọ́ mọ̀ yìí pé nǹkan báyìí ń ṣe wá o nítorí wípé